A kú dédé wòyí, a kú iṣẹ́, a kú kó lè dá lágbára Ọlọ́run yóò rọ̀ gbogbo aláṣẹ lẹ́gbà àmì. Ìròyìn fẹlifẹli ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣọjọ́bọ̀ ọjọ́ Thursday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party Peter Obi ló ti sọ̀rọ̀ sí àjọ elétò ìbò orílẹ̀-èdè Nàìjíríà INEC látàrí pé wọ́n ń ṣe légbè lẹ́yìn Tinubu lórí ọ̀rọ̀ Atiku bí ó ṣe jáwé borí nínú ètò ìbò ọdún yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti sọ wípé àsọtẹ́lẹ̀ Ọlọ́run ló wá sí ìmúṣẹ o látàrí bí Ọlọ́run ṣe lo pásítọ̀ Adébóyè fún àsọtẹ́lẹ̀ tó dáa nínú ayé o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti mú gbajúgbajà èyí tó ń ta ẹ̀yà ara ọkọ̀ kan èyí tó fọwọ́ àbùkù kan ìyàwó ilé kan ní ìpínlẹ̀ Èkó fi hàn níwájú ilé ẹjọ́ báyìí. Àlára gbígbéná òjòwú ọkùnrin kan rèé o eléyìí tó ti rí ẹ̀wọ̀n he látàrí kó da ICD sí aya àfẹ́sọ́nà rẹ̀ tẹ́lẹ̀ rí àti ọkọ rẹ̀ tuntun lára. Lákòótán nínú kókó ìròyìn wa fún tòní, wọ́n ní ìgbéyàwó màdùn ó lárinrin o bó bá pàdé ọkọ eléyìí tó jẹ́ wípé àyànmọ́ tàbí ìyàwó àyànmọ́ látọ̀run. Gbajúgbajà òṣèré orí ìtàgé Anita Joseph òun ló sọ̀rọ̀ yìí. Ìròyìn tẹ́ láǹfààní àti gbẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ tá a bá lọ tí a bá padà dé ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lákọ̀tún. Ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú PDP Alhaji Atiku Ati òun ló ti sọ wípé láti ọdún 1993 tóun ti bẹ̀rẹ̀ sí ní sá eré ìdíje láti lè di ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé gbogbo ìrìn àjò ọ̀hún lótìtọ́ àti lódodo ni ò tí ì wá sí ìmúṣẹ, ṣùgbọ́n òun ti ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rí fún odidi ọdún 8 gbáko tóun ò sì ní àkọsílẹ̀ èyí tó burú yálà nínú wípé èèyàn lo oògùn olóró tàbí ohun tó ní ṣe pẹ̀lú ìwà jìbìtì ní orílẹ̀-èdè Nàìjíríà yàtọ̀ sí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ tuntun aṣèdìbòyàn báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé oríṣiríṣi ẹjọ́ òun ló so mọ́ Tinubu ọ̀hún lẹ́sẹ̀ pẹ̀lú oògùn olóró eléyìí tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ tí wọ́n fi ń kàn án ní orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun. Atiku Abubakar èyí tó sọ̀rọ̀ ọ̀hún lẹ́yìn ọ̀rọ̀ kan eléyìí tó jáde wípé ohun tí ò tọ́ sí Atiku ní ń tanjúmọ́ tòótọ́ tó sì jẹ́ pé lótìtọ́ àti lódodo ó ti mọ̀ wípé kò tọ́ sí òun, ṣùgbọ́n ní ìgbà tí Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n yóò dá ọ̀rọ̀ padà fún Atiku Abubakar, wọ́n ní àgékù ejò òun ló ń ṣòro ní ọ̀rọ̀ Atiku Abubakar o àti wípé ẹni àná òun ni ara ń ta. Wọ́n ní nítorí pé Atiku Abubakar kò jáwé olúborí nínú ètò ìbò àwọn ààrẹ ètò wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí, òun ló ń kan tó sì ń ta lára o tó fi ń sọ àwọn ọ̀rọ̀ kùngbákùngbé jáde sí Bọ́lá Ahmed Tinubu o. Ṣùgbọ́n lẹ́gbà tÁtíkù náà yóò dá padà, òun náà sọ títí rẹ̀ o. Ó ní láti ọdún 1993 tí òun ti ń du ipò ààrẹ yìí títí di wákàtí tí ìròyìn fi ń kóra jọ, òun ò ní àkọsílẹ̀ kankan èyí tó burú bí tí òun kò kéré mọ́ tó. Ó ní ṣùgbọ́n Tinubu ó ní àṣìyàn ààrẹ ni àti wípé àṣìyàn ló jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò mọ̀. Ó ní ìgbẹ̀yìn ni ó ń lókù àdá ni ọ̀rọ̀ Tinubu yóò jẹ́ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ti so mọ́ Tinubu lẹ́sẹ̀ èyí tó dàbí ẹjọ́ tí ò sì dá fún orílẹ̀-èdè yìí láti yan irúfẹ́ níbẹ̀ sí ipò. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Nurudeen Adeleke òun mà ló ti rántí ọ̀rọ̀ Ọlọ́run ọba kan èyí tí wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ sínú ayé rẹ̀ látọwọ́ ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ ti ìjọ ìrìbọmi orílẹ̀-èdè Nàìjíríà Redeemed Christian Church of God eyín ìránṣẹ́ Ọlọ́run Enoch Adébóyè wípé lọ́dún 2018 ni pásítọ̀ Adébóyè ti sọ àsọtẹ́lẹ̀ èyí tí Ọlọ́run fi rán sínú ayé òun wípé bó pẹ́ bóyá òun yóò padà di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní láti ọdún náà pẹ̀lú bóun ò ṣe kó àárẹ̀ ọkàn
tóun sì ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run àti wípé òun tẹra mọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti máa gbọ́ àti láti máa kà, bẹ́ẹ̀ sì ni lòun súnmọ́ láti máa ṣiṣẹ́ Ọlọ́run lóòrèkóòrè. Ó ní pẹ̀lú èyí òun ló fà á tí àsọtẹ́lẹ̀ rere Ọlọ́run èyí tí pásítọ̀ Adébóyè ní Ọlọ́run fi wọn òun ó sì rán òun sí wípé yóò di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló fi wá sí ìmúṣẹ lọ́dún tó kọjá níbi tó ti díje dupò gómìnà ní ìpínlẹ̀ náà tó sì jáwé olúborí. Ní báyìí o, gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun sọ̀rọ̀ yìí lásìkò èyí tí wọ́n ṣí gbọ̀ngàn ńlá kan èyí tí wọ́n kọ́ ní ìrántí olóògbé Jennifer Etu, èyí tí wọ́n sọ wípé wọ́n kọ́ ilé ìwòsàn èyí tó jẹ́ ti ìgbàlódé pẹ̀lú àwọn irinṣẹ́ eléyìí tí ó máa fi tọ́jú àwọn aláìsàn tí wọ́n bá gbé lọ sí ilé ìwòsàn ọ̀hún. Bákan náà tí wọ́n tún ṣe ìdásílẹ̀ ìrónilágbára fún àwọn ọ̀dọ́, àwọn opó tó fi mọ́ àwọn ènìyàn pátá ní ìpínlẹ̀ Ọ̀ṣun, èyí tí wọ́n fi ń ṣe ayẹyẹ àti ìrántí olóògbé Jennifer Etu Foundation, èyí tó jẹ́ wípé ó ti kópa ribiribi ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú ọ̀rọ̀ Adélékè, ó ní òun ní tòun òun ó rí dájú pé ìbẹ̀rù Ọlọ́run eléyìí tó lọ́rìn láti inú ọkàn wá ni òun fi máa ṣe ìtukọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Òun ò sì ní jìnnà sí ọ̀rọ̀ Ọlọ́run àti wípé lásìkò ètò ìṣèjọba àwọn gbogbo ohun tóun bá máa ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun yóò máa jẹ́ tóun ti ìbẹ̀rù Ọlọ́run àti wípé àlá àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun òun yóò wá sí ìmúṣẹ. Arákùnrin kan rèé eléyìí tó fi ìpínlẹ̀ Èkó ṣe ibùgbé tó ń ta ẹ̀yà ara ọkọ̀ nínú ọjà Ládìpọ̀ ní Mùṣin ní ìpínlẹ̀ Èkó tí orúkọ rẹ̀ ń jẹ́ Ebube Edi tó ti ní àpèdè orúkọ tí wọ́n pè ní Bebex. Òun mà ló ti farahàn níwájú ilé-ẹjọ́ májísírèètì lánàá ti ṣe ọjọ́rú èyí tó kalẹ̀ sílùú Ọgbà ní ìpínlẹ̀ Èkó látàrí pé ó fọwọ́ àbùkù kan ìyàwó ilé kan pẹ̀lú àwọn ọ̀rọ̀ kùngbàkùngbé pẹ̀lú bó tún ṣe gbá arábìnrin ọ̀hún lójú lọ́nà eléyìí tí kò bófin mu. Ìyàwó ilé ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ Ọmọlára James ti ṣe ọmọ olùgbé ìpínlẹ̀ Èkó tó sì fẹ́ ọkọ ní ìpínlẹ̀ Èkó. Òun mà ní wọ́n ní Bebex ó fọwọ́ àbùkù kan lásìkò tí arábìnrin ọ̀hún ní òun jáde láti lọ rẹ̀ ra nǹkan tí òun àti àwọn ọmọ tó fi mọ́ ọkọ tí wọn yóò jẹ o, tó sì jẹ́ pé láti bẹ̀ lọ ni Bebex ti pè é pé kó wá kó sì sọ iye tó fẹ́ kóun máa fọwọ́ gbé àwọn túfèsì àti nǹkan tí ń bẹ láyà rẹ̀ kóun fọwọ́ gbẹjọ́ kóun sì fún lówó, èyí tí arábìnrin ọ̀hún kọ̀ jálẹ̀ tó sì jẹ́ pé lẹ́yìn èyí Bebex pẹ̀lú àwọn olùkú rẹ̀ tí wọ́n jọ jókòó sí agbègbè náà lọ́jọ́ náà wọ́n gba arábìnrin ọ̀hún létí tí wọ́n sì fi ọwọ́ àbùkù kàn lásìkò tí adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún tó ń gbé ìdájọ́ ọ̀hún kalẹ̀ lánàá nílé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Ọgbà ní ìpínlẹ̀ Èkó. Adájọ́ arábìnrin O.A. Odúbáyọ̀ ó korò ojú sí ìwà eléyìí tí Bebex àti ọ̀gbẹ́ni Aliyu Musa tí wọ́n hù sí arábìnrin náà. Ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ ọ̀hún èyun ọ̀gá ọlọ́pàá sí Ọlágbájí òun ló sọ̀rọ̀ yìí o. Ọlágbájí ní sẹ́ẹ̀rì bàbá ní parọ́ tanra wa, ó ní ní gẹ́rẹ́ tí wọ́n fi ọ̀rọ̀ tóun létí o lòun ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí àti ìgbésẹ̀ èyí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo 20 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí nínú ọjà tí wọ́n ti ń ta ẹ̀yà ara ọkọ̀ bẹ́ǹsì ní Ládìpọ̀ lóṣòdì òun ni arákùnrin ọ̀hún ló ti fọwọ́ àbùkù kan arábìnrin náà. Ọlágbáyé tí ń ṣe ìpẹ́tọ̀ ọlọ́pàá ọ̀hún wá sọ nílé ẹjọ́ wípé pẹ̀lú nǹkan tí Bebex ṣe yìí ó ní ìjìyà lábẹ́ òfin èyí tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní ọdún 2015. Adájọ́ náà èyí tí ṣe arábìnrin Odúbáyọ̀ ó ní kí Bebex àti Aliyu Musa kí wọ́n lọ sanwó ìtanràn tó tó $100,000 naira pẹ̀lú onídùúró méjì èyí tó náìkì tó sì ní dédé owó ọ̀hún nínú àpòsùnwọ̀n owó rẹ̀. Ní báyìí wọ́n sún ẹjọ́ náà sí ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà yìí títí di ìgbà tí gbèdéke owó ọ̀hún yóò fi pé. Arákùnrin kan rèé tí ń ṣe iṣẹ́ àwọn káfíńpákó kàtà tá a mọ̀ sí kápẹ́ńtà Onyekachi Agbo ẹni ọdún 32 32 years. Òun mà ni ó ti farahàn níwájú ilé ẹjọ́ báyìí o tó sì ti rí ẹ̀wọ̀n he látàrí ikú da áísìdì sí ọ̀rẹ́bìnrin rẹ̀ tẹ́lẹ̀ rí àti ọ̀rẹ́kùnrin tí ọ̀rẹ́bìnrin rẹ̀ tó ṣẹ̀ fẹ́ lọ́wọ́ báyìí o. Òun ni wọ́n ti fi ẹ̀wọ̀n ọdún 7 ni wọ́n ti fi ta lọ́rẹ lánàá nílé ẹjọ́ gíga ti ìjọba ìpínlẹ̀ Èkó èyí tó kalẹ̀ sílùú Ìkẹjà. Arábìnrin ọ̀hún eléyìí tí wọ́n ló da áísìdì sí lára ni wọ́n ti ń fẹ́ra tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọn ò fẹ́ra mọ́ o, èyí tí arábìnrin náà sì ti ní àfẹ́sọ́nà mìíràn kó tó lè wí pé Agbo ó da áísìdì sí wọn lára.
adájọ́ Oyíndàmọ́lá Ọ̀gálá èyí tó korò ojú tó sì bínú sí ìgbésẹ̀ eléyìí tí Onyekachi Agụ tó wù yìí. Ó ní irúfẹ́ ènìyàn báyìí ó ní apààyàn ni wọ́n lù jẹ́ o, látàrí pé ẹni tó lè gbé kẹ́míkà áísíìdì láti dà sí èèyàn lára bó bá ní nǹkan mìíràn èyí tó lè gba ẹ̀mí èèyàn lọ́wọ́ kan ó lè lò láti fi pa irúfẹ́ àwọn ènìyàn ọ̀hún. Ní báyìí o, ara èèyàn ọ̀hún tí wọ́n da nǹkan sí lára òun náà ni Aishat Adéfarati àti Monsur Ahmed. Àwọn méjèèjì ni wọ́n ní Agụ ó ti pa ẹsẹ̀ wọn láti lé lọ sílé ìtura èyí tí àwọn ènìyàn ń wà tó sì da kẹ́míkà ọ̀hún tó dà sí wọn lára. Ìṣẹ̀lẹ̀ lọ́dún 2020 ọjọ́ kẹta nínú oṣù keje nínú ilé ìtura kan tó ń pè ní Gangare tó wà ní Mile 12 ní ìpínlẹ̀ Èkó. Ní báyìí adájọ́ náà ti dá ẹjọ́ wípé kí Onyekachi Agụ kó lọ rí ṣe ẹ̀wọ̀n ọdún 7 pẹ̀lú iṣẹ́ àṣekára láìsí ọ̀rọ̀ àbí àní-àní kan. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé sinimá àgbéléwò arábìnrin obìnrin bí ọkùnrin ètò ń ṣe dáadáa nínú àwọn sinimá àgbéléwò gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Anita Joseph ohun mà ló ti sọ ọ̀rọ̀ tinú ọkàn rẹ̀ jáde báyìí o sí ọ̀rọ̀ eléyìí tí àwọn obìnrin sọ wípé ìgbéyàwó ìwà gbájú rẹ̀ ni. Ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o, ó ní ọwọ́ tí oníkálukú bá fi mú ìrìnàjò ìgbéyàwó rẹ̀ àti ìfẹ́ òun ni yóò bọ́ sí onítọ̀hún. Arábìnrin ọ̀hún Anita Joseph èyí tó sọ ọ̀rọ̀ náà lórí Instagram rẹ̀ sọ wípé ìfẹ́ dùn béèyàn bá pàdé olólùfẹ́ èyí tó dáa. Ó ní bẹ́ẹ̀ sì ré ìfẹ́ korò béèyàn bá pàdé ẹni tó jẹ́ wípé ìgbòlugi ni yálà lọ́kùnrin àbí lóbìnrin o. Lásìkò tó wá pa àwọn ọ̀rọ̀ kan èyí tó jẹ́ ọ̀rọ̀ ìwúrí tó sì jẹ́ ọ̀rọ̀ eléyìí tó ṣe kókó ní ìrìnàjò ìgbéyàwó obìnrin sí ọkùnrin. Lónìí lákòótán àwọn obìnrin tí wọ́n bá ń fẹ́ ilé tó dùn tí wọ́n sì ń fẹ́ ìrìnàjò ìgbéyàwó eléyìí tó yè koro, wọ́n gbọ́dọ̀ jẹ́ obìnrin tó ní ìtẹríba, tó ní àpọ́nlé, tó sì ní ìfẹ́ òtítọ́ sí ọkọ rẹ̀, kó má ṣe ìfẹ́ ẹ̀tàn àbí fífi ọ̀bẹ ẹ̀yìn jẹ níṣu. Ó ní bákan náà káwọn obìnrin kí wọ́n má sì torí rẹ̀ kí wọ́n má gba ìwọ̀sí eléyìí tí ò tọ́ láti gbà. Bẹ́ẹ̀ náà ló gba àwọn ọkùnrin lámọ̀ràn wípé kí wọ́n jẹ́ ọkọ rere èyí tó mọjúṣe gẹ́gẹ́ bí ọkọ nínú ilé, kí wọ́n má sì fi àbùkù kan ìyàwó wọn. Ó ní bí wọ́n bá ti ń pa àwọn nǹkan wọ̀nyí mọ́, ó ní ìfẹ́ dùn, ó dàbí oyin, ó dàbí ṣúgà ni. Ó wá gbà ládùúrà fún gbogbo àwọn ìdílé pé ìdílé tọ́lọ́run ti so pọ̀ èṣù kò ní tú wọn ká. Anita tó jẹ́ òṣèré orí ìtàgé olófin ọ̀rọ̀ ń léde o lórí Instagram rẹ̀ lásìkò tóun náà fojú ìwòye títí rẹ̀ wo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wípé marriage na scam. Ó ní kò rí bẹ́ẹ̀, ọwọ́ tí oníkálukú bá fi mú ni yóò kọ sí onítọ̀hún. So ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀, lórí ibi tí ẹ ti ń wò wá yìí ẹ subscribe kẹ́ ẹ sì tẹ notification bell, ẹ like, ẹ share, kẹ́ ẹ sì fi comment yín sábẹ́ àwọn ìròyìn wa. Lórí Facebook náà ẹ lè follow wa, ìròyìn Feli-feli TV lórí Facebook, ìròyìn Feli-feli TV lórí Facebook. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní sọ́ọ̀tún rìn, mo gbà ládùúrà pé ilé ò ní lé wa, ọ̀nà nínà wa, ayọ̀ ní tiwa ò. Fún mi Adénúgà lẹni tó mú ìlú wá sójú amóhùnmáwòrán yín. Ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.